yín? Owóẹyọ Ọlábọ̀dé. Aka Bọ̀dé Tàfà. ẹ tó ọmọ ọdún mélòó? 32 years. Ọmọ ìlú bo ni yín? Ọmọ Iléṣà. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Iṣẹ́ igi. Igi irú wo? Mo máa ń ra igi, mo máa ń tà. Mo dẹ̀ ń ṣiṣẹ́ business mọ́tò, mo máa ra mọ́tò, mo máa ń ta mọ́tò. Kí ló gbé yín débi? On 31 oṣù kẹta ní arrest mi. Ọdún wo? 2024. Ìgbà tí mo dẹ̀ débí, wọ́n ní suspect mi rí pé àwọn ń wá àwọn méjì kan. Orúkọ wọn wà lára àwọn tó petition. So nǹkan tí ojú èèyàn ò dẹ̀ tó, ojú Ọlọ́run tó. Mi ò mọ̀ nípa ẹ̀, mi ò mọ àwọn ọmọ yẹn, mi ò rí wọn rí. Dìsín mi ò rí wọn rí. Bó ṣé ẹ mọ̀ pé ìjọba nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti kọ́kọ́ sọ pé àwọn ń wá yín. Mo mọ̀. Kí ló dé tán fi ń wá yín nígbà yẹn? Mi ò mọ nǹkan tí mo ṣe. Kò dẹ̀ possible kí n wá sí fẹsẹ̀ ara mi wá sí station pé tó gbé mo gbọ́ pé wọ́n wá mi tó kò sẹ́ni tí ká ní mo lẹ́ni tó lè mú mi wá. Màá wá. Gbogbo ìgbà tán fi ń kéde pé àwọn wá yín yẹn, ibo lẹ sá sí? Mi ò sá lọ bí kankan, Iléṣà náà mo wà. Ìlú wo lẹ wà ní Iléṣà? Iléṣà gangan mo wà. Iléṣà mo gbé ibẹ̀ mo kọ́lé sí. Ṣùgbọ́n wọ́n tún wá fẹ̀sùn kàn yín gbà yẹn pé ẹ bá àwọn olóṣèlú pa àwọn èèyàn kan. Mi ò bá olóṣèlú pẹ́ anybody. Mi ò pààyàn fún olóṣèlú. Ẹ̀yin ò dẹ̀ ṣiṣẹ́ irú yẹn rí? Gbogbo ọjọ́ ọmọ ẹgbẹ́ PDP. Gbogbo àwọn leader tó ń béèrè lọ́wọ́ mi bí nínú ẹgbẹ́ PDP, mi ò ní nọ́mbà àwọn àjọ sọ̀rọ̀. Bí ọ̀nà ìbùsùn ìròyìn tó sọ sí àjọ sọ̀rọ̀, mi ò ní nọ́mbà àwọn. Wọ́n lè wo wọ́n lè wo fóònù security àjọ sọ̀rọ̀. Ẹni tí èmi pẹ̀lú ẹjọ́ máa ń sọ̀rọ̀ ní Solúwa rẹ̀, sọ̀rọ̀ olóyúsì máa wọ̀n yẹn. Nígbà ìdìbò ọdún tó kọjá, ipa wo lẹ kó ní Iléṣà? Mi ò ilé ìgbé mo lọ dìbò, mi ò kópa kankan ní ìgbé mo lọ dìbò. Ẹ̀dẹ̀ láwọn ọmọ tó ń ṣe jàgídíjàgan. Ọmọ tí mo bí sí ọmọ 2, 3 ọmọ kò sọ́mọ́ tó ti pé 7 years. So ọmọ tí èèyàn bá dé ibi lè sọ̀pọ̀ mẹ́. So mi ò lọ́mọ tó ń ṣe ọmọ tó wá sí jàgídíjàgan tó bá ti wá sójú mi pé mi ni ọ̀gá o. So báyìí ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe tán fi mú yín wá? No, lọ́nà mú fún ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ àbí. No, ìgbà tí mo débì, wọ́n wá ní ṣé mo ṣẹgbẹ́ òkùnkùn, mo wá ní mo ṣẹgbẹ́. Wọ́n lẹ́gbẹ́ òun mo ṣe mo láàbí. Wọ́n ní ṣé mo ti bá wọn participate nínú pẹ̀lú investigation pẹ̀lú nǹkan tó sọ fún mi pé ẹni báyìí ṣé mi mo pa, mo ní nǹkan mo pa. Wọ́n ní petition ti wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ pé èmi mo pa ẹni yẹn, mo wá ní mi ò sí níbẹ̀ pé èmi kọ́ mo pa pé bọ̀ lọ́jọ́ yẹn mo wà níbẹ̀. Ibi tán ti pa. Ìgbà wo lẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn? Bóyá bí 7 years ago. Kí ló dé tẹ́ fi darapọ̀? Ìgbà tí mo dé láti Èkó ńgbà yẹn, wọ́n pe ẹgbẹ́ kan ní ẹgbẹ́ ẹyẹ, wọ́n ti wà village ọ̀dọ̀ wa. So iṣẹ́ táwọn èèyàn bá ṣe làwọn wá máa ń kó. So ẹni tó wá initiate mi kò sọ fún mi pé ẹgbẹ́ òkùnkùn la fẹ́ lọ ṣe, ó ní a fẹ́ lọ ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. So mo gbé wọn lọ. Mo ṣe bá mi lẹ́nu. Sọ́dẹ̀ sọ pé no going back. Nǹkan tó sọ ńgbà yẹn pé no going back. Ó ti tó operation mélòó tẹ́ ti bá wọn lọ? Kò ju bí 4 àbí 5 kan ìṣó yẹn náà lọ. Kí lẹ ṣe láwọn operations yẹn? Mo gbé wọn. Ẹ kàn gbé wọn pẹ̀lú mọ́tò àbí ọ̀kadà? Ọ̀gbà mi ọ̀kadà, ọ̀gbà mi mọ́tò. Tẹ́ bá ti débẹ̀, èyí ó dẹ̀ dúró. Ẹ máa wo nǹkan tó ń ṣe. Kí náà máa ń ṣe ńbẹ̀? Kò ń ṣe bí tí mo ti bá jáàrùn bí ẹni lọ ibẹ̀, àdèmá máa gbúrò bọ̀ ní irú ibẹ̀ yẹn. Mọ̀ báwo lè súnmọ́ ibẹ̀. Ṣùgbọ́n ara wọn ni yín? Ẹ mọ̀ pé láti gbé wọn tó bá ti ṣe láti àwọn ló máa wá láti gbé wọn rescue. Pọ̀ gbogbo àwọn oògùn tán náà bá ní èmi kọ́ ni mo ní ọ̀dọ̀ mi kọ́ náà ti bá iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ lè sọ pé ọ̀dọ̀ mi kọ́ náà mi ò ní kẹ́rí bí tí mo wà ní òun parọ́. Nǹkan tó wáyé tí mo máa sọ pé wọ́n pàṣẹ yẹn ló kán ní tèmi ọwọ́ ẹ̀ tí mo dẹ̀ ti ra lé lé. Kí lẹ fi ń ṣe? Ìgbà yẹn mo ṣiṣẹ́ gold security mining. Mr. Lee náà máa ń kó ìwé yẹn gbà yẹn. Ẹ̀yin lẹ ń ṣọ́? Nígbà yẹn tó ń jí àwọn kidnapper àwọn tó máa ń jíyàn ló wá jí àwọn ọmọ ẹ̀gbẹ́ ìgbà yẹn. So lẹ fi wá ń ṣọ́? Òun àti lójọ ní lókè tó lọ́wọ́ pé mi wá fún mi iṣẹ́ oṣù. A máa ń ṣọ́ àwọn olùgbé ẹ̀ sáìtì ìgbà yẹn.
Ṣé wọ́n fún yín ní láísẹ̀nsì ìbọn yẹn? Wọn ò fún mi. Ẹni tí ó bá mi ra ilé kò sọ fún mi pé wọ́n máa ń ṣe láísẹ̀nsì, mi ò mọ̀. Ẹ mọ̀ pé ọmọ oko ni mí, mi ò kàwé, mi ò lọ school, so ká ní kó sọ fún mi pé wọ́n máa ń ṣe láísẹ̀nsì yẹn, màá ṣe láísẹ̀nsì yẹn. Ṣé ìyàwó yín àtàwọn ọmọ ti wá mọ̀ pé wà ń bí báyìí? Ó ti pẹ́ tí mo ti wà ń bí, èmi ló pé 104. Tẹ́ ti wà ń bí. Kí wá ní ọ̀rọ̀ tẹ ní fún ìjọba? Torí pé ọmọ ẹgbẹ́ PDP ni yín, PDP ló sì wà níjọba. Irọ́ ẹ má sọ pé ò ń ṣe Ọlọ́run jẹ́ kí n kọ́ mú kan, Ọlọ́run kankan dára pé màá wà ń bí ní táì.